abẹ́rẹ́ àwọn ọmọ ìyá yín Saudi àwọn ìyá wa ní ẹ̀sìn Islam ẹ̀ tí kú lẹ́yìn mọ́ wọ́n ti bá wa alágbàkà àwọn alágbàkà sí owó yín àwọn àgbà ìkà nígbà táwọn ò lè gbọ́n wọ́n ti lọ́gbọ́n lórí jà wá lọ. nínú Suratu Ibrahim Quran chapter 14 verse 4 ibẹ̀ ni wọ́n sọ wípé akùnrán òṣìṣẹ́ kan sí ìran kan bí òṣìṣẹ́ pé káàna sí ìran náà nípa èdè wọn tí Ọlọ́run sì sọ̀kalẹ̀ sí wọn. ṣùgbọ́n àwọn tí wọ́n ná Muhammadu sí ní Saudi Arabia sẹ́yìn fún àwọn Saudi Arabia ń gbádùn ó bí mo ti ẹ̀ jẹ́ ọkùnrin gan ìmọ̀ bá ń sẹ́tọ́kùn yóò ṣe. ṣùgbọ́n àwọn àtàwọn lọ gba ẹ̀sìn ẹlẹ́sìn ṣẹ́rí pé ìyá ti gẹ́ẹ̀tì wa ìyá ti tọwọ́ bọ̀ wá ń dì ó sì tọwọ́ pọ̀lọpọ̀lọ àwọn ọmọ baládé àwọn ń gbẹ́sìn babu bàbá sórí kẹsẹ́ bí wa o kẹsẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa o àwọn tó bí àwa tá a wà yìí àwọn ló ti ṣàṣìṣe kẹsẹ́ àwọn àbáwá àgbáyé o àwọn tó bí tán àwọn ẹ̀rọ pé ọmọ eke bú náà ló dàgbà òfò nígbà tó gbẹ́sìn dé wọ́n máa ọmọ eke kẹrẹmẹ́ra ọmọ eke yẹn ló dàgbà àwọn ló bí wọ́n ṣàwọn àbá tiwa àwọn ló bí wọ́n ṣàwọn àbá tiwa àwọn ló bí wọ́n ṣàwọn àbá tiwa ọmọ Yorùbá ibo la fojú sí àwọn tó ń bí wọ́n sì bàbá tèmi wà ló bí mi ó sọ mi lábílẹ̀ àṣìṣì àwọn ló ní káwọn àbá tiwa ó rí nídìí pé kò sí nǹkan kan nínú ẹ̀sìn ìbílẹ̀ Ṣàngó olórí gbogbo Ògún olórí gbogbo Ọya wèrè ìṣẹ̀lẹ̀ nǹkan wọ́n ti bà wọ́n ní táwọn tó lè tán ayé tiwa ṣe táwọn àgbàgbọ́ náà wọ́n ti bà wọ́n jẹ́ fáwọn àbá tó bí àwa lọ́mọ. tó tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ dání tẹ̀blíkì ìsìlámù ni fanatics ni ó ti gbẹ́sẹ̀ lórí jù kèé sórí ẹ̀ ló ti wọ́ orí àwọn tó bí òun ló ti wọ́. ṣùgbọ́n kí wọ́n máa sọ ni a lè sọ pé ó ti wọ́ ká sọ pé bẹ́ẹ̀ náà la sì filẹ̀ tó bá wọ́ lórí àwọn kan káwọ̀ òdó nídò pàwọn àwọn ó tún sí ni ó kọ bàbá tó ti bàjẹ́ òun àwọn gbúdọ̀ tó kọ bàbá tó ti bàjẹ́ sí. ẹyẹ mọ Yorùbá ẹni dáàmú ẹjẹ àìfún ní stance kan ẹyẹ àìfún ní àpẹẹrẹ kan nípa bí wọ́n ti bá ọpọlọ wa ibi tí wọ́n bá ọpọlọ wa jẹ́ dé ibi tí wọ́n bá ọpọlọ wa jẹ́ dé àti kú àwọn ọmọ òtí mọ bí wọ́n ti dé Nàìjíríà padà wọ́n ti ń kówó tí wọ́n ti wọ́n alágbàkà láti mọ bá owó tí wọ́n pa owó táwọn ẹrú kó wa àwọn ẹrú àlàwù owó tán kó wa wọ́n ti kó àtìkú mẹ́ta ní àwọn kan ok ẹjí wa parọ́ kan fún yín nígbà tí wọ́n wọlé sí wa lára ẹ̀yàn kan wà tá a mọ̀ sí láyé àtijọ́ wọ́n bá ti bímọ wọ́n ṣe ṣẹ̀ǹtayé ọmọ níjọ́ kẹta tó bá bímọ ni wọ́n ṣe ṣẹ̀ǹtayé ọmọ ṣẹ̀ǹtayé ò kílẹ̀ tí wọ́n ò ṣe mọ́ kílẹ̀ tí wọ́n ṣe ṣẹ̀ǹtayé mọ́ ibi tí mo sọ pé àwọn tó bí àwa yìí kọ́ àná sínú ogun náà tó yẹ tó wá ń ṣe ìṣẹ̀ǹtayé ọmọ níjọ́ kẹta ni mo ti mọ̀ pé irú ọmọ yóò ṣe ni irú nǹkan báyìí lọ́mọ ìgbúdọ̀ ṣe irú nǹkan báyìí lọ́mọ ìgbúdọ̀ sà fún ọmọ yìí ọ̀nà báyìí ni ẹjẹ́ orin ọmọ yìí ìlú báyìí lẹ́jọ́ gbé kẹ́ẹ̀dá ní kó bá yín gbélé ọmọ yìí báyìí ni ọmọ yìí ẹjọ́ lọ síngbà ọmọ yìí ẹjọ́ kò sí tí ifá ní tí ó bá láti mọ́ da ìrìn àjò ọmọ yẹn rú ní fáwọn ọmọ sọ nígbà táyẹn lẹ́sìn dé níbo lẹ́wọ́lé sí ọgọ́ báyìí bá ti wo ẹ̀sẹ̀ntayé ọmọ tá ṣe àkọsẹ̀jáyé ọmọ àwọn ìtàwọn wòye ẹlẹ́sìn àtọ̀ níwà yín tọ́sọ ní pé àwọn ìyá kan wà lẹ́yìn mo ti mọ̀ pọ̀ mọ́ sí mo yé yà dáadáa àwọn oníwà àgbáyé ọmọ jẹ́ tọmọ òfin níyà dáadáa ẹbí tó ń gbà wọlé sí wa bóyá lọ lọ́sí àbáyé wa jẹ́ ni o àbúrí ibú ló bá wa kò yé mi àbúyọ bọ́lẹ̀ ó lè jọ́lẹ̀ náà ẹbí àti rò pé gbogbo process yẹn kalẹ̀ dáfá kalẹ̀ sí gbá ẹbí àti rò pé ó ti pẹ́ jù ó ti di wàhálà jù ẹjá sàmọ́ ẹjá sàmọ́ lówó dójú iwájú Ọlọ́run táà sì díwájú Ọlọ́run kásàmọ́ kírun táà díwájú Ọlọ́run kálẹ̀ sọ́ọ̀sì kásà ti ẹ̀gbàdúà mùsùlùmí Al-Kùránì yìí tẹ́ gbé dání ó wá fún gbogbo ọmọ mùsùlùmí ó fún gbogbo wa ó fún alẹ́ ìwọ̀ kan náà wọ́n mú tí mọ́jẹ chámọ́ jẹ̀lẹ́dẹ̀ ìwọ̀ kan náà lọ fún gbogbo wa ó fún gbogbo alẹ́ ìwọ̀ kan náà wọ́n táyé pé èèwọ̀ tèmi gbọ́dọ̀ yàtọ̀ títí ẹ̀ nígbà pé kẹ́sì obìnrin kan àjọ fẹ́ náà nígbà pé kẹ́sì irú oúnjẹ kẹ́lẹ̀ àjọ fẹ́ náà kẹ́sì irú aṣọ kẹ́lẹ̀ àjọ fẹ́ náà èèwọ̀ ó kálukú gbọ́dọ̀ yàtọ̀ wọ́n á fún gbogbo alẹ́ ìwọ̀ kan náà káàmọ́ lùgbàgbọ́ wèrè lọ máa tẹ̀ ń bèèrè pé ṣé ọ̀lẹ́ ló ń ṣe wá gan lábísákò náà ṣàbàláyé ni gan àbí wọ́n kàn wọ́n àbọ̀ká kọ̀ọ̀kọ́ lọ́wọ́ lọ ó yẹ ká bẹ̀rẹ̀ wọn ra pé kíló mú asákò náà ṣàbàláyé bí a sì ń ṣe dùn tó kíló mú asákò mẹ́. máa fi àpẹẹrẹ méjì kan lẹ̀ tẹ́sí mọ̀ pé Christianity and Islam ìgbẹ́ ni àwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́nà wọn là láàrin Christianity àti Islam náà oní ìṣẹ́sẹ́ ní background wọn ok ọ̀rọ̀ fa ọ̀rọ̀ calculation ni
ok òsì bí o ṣe rìn inú ayé tí ò ní ṣẹ́gun kìíní tó ní ṣẹ́gun báyìí tó ní ṣẹ́gun báyìí tó ní ṣẹ́gun báyìí ok mo máa rí pọ́nà ti dojúrú ọ̀nà lọ́bọ̀ kò lọ́bọ̀ sí lọ́kọ́ mọ́ kò lọ́bọ̀ sí yẹ kó lọ́mọ́ mo á lọ bí Ifá tọ̀rọ̀ Ifá sọ wípé ìwọ ọmọ yìí ó sá ti forí gbé pé jẹ́jẹ́ ìyá kan mọ́ jókòó ló sì gbá nǹkan mọ́ ya lẹ́sẹ̀ ló sì rún ya lẹ́sẹ̀ kọ́nà rẹ̀ tó lè là ìyá tó rún lẹ́sẹ̀ ó lọ tọrọ àforíjì lọ́wọ́ rẹ o ibi báyìí tó lọ tó dalé wọn rú tó jálè lórí ilé lórí tó fi bó ti ẹ̀ ń dì ó lọ tọrọ àforíjì ń bẹ́ o kọ́nà rẹ̀ tó lè là o àti ẹ̀mọ ẹ̀bọ fati àrù fún ọ ẹ̀wù bí Ifá ṣe explain ẹ̀ta ẹ̀dọ́dọ̀ pásítọ̀ ẹni orúkọ Jésù ní agbára Jésù ìyá ìwọ sáà mọ̀ gbàdúrà ó bá mọ̀ gbàdúrà tàwẹ̀ sáádọ̀ mùsùlùmí yẹn lọ́mọ kírun kó mọ̀ gbàdúrà ẹjọ́ kí ló pọ̀pọ̀ lọ́mú tí Christianity and Islam kí ló pọ̀pọ̀ lọ́mú táwọn méjì mú àmì ọ̀ nítorí tí ká mọ̀ ní pé no matter what ibi tó ti sàkún nígbà abú òdí ní kò bẹ̀ wọ́n kò ní kò bẹ̀ bí kò bẹ̀ tó sàkún nígbà òdí ní kò bẹ̀ anybody sáà mọ̀ gbàdúrà ọ̀nà lọ́la wọn gbàdúrà àgbàpọ̀ lórí ayé wọn àtẹ́ǹjì nítorí pé Islam àti Christianity kò ní sọ fún ẹ pé ilé báyìí ló ṣàforígbà ẹni ẹlẹ́ni tó ti báyé wọn jẹ́ kéré bẹ́ẹ̀ ni lọ sọ̀gbọ́n bọ́ inú ẹni ò bùn sí ọ ó wá ń ṣe ìdíwọ́ àbọ̀ àbáwá padà wá bọ̀ wọ́n sẹ́ ìwọ́n lè ti gbàgbé ògbóyin tó yẹ kó rántí ni pé ọ̀nà rí lọ́bọ̀ ti yẹ kó lọ wá lọ ṣọ́ọ̀ṣì lọ́mọ́sì wọn á ní kó lọ́mọ gbàdúrà ẹgbẹ́ tá ìgbàdúrà ọ̀nà rí ó là ṣé tọ́lọ́ máa fẹ́ gbàdúrà tiẹ̀ ṣé kó lọ pa ẹni tó sẹ̀ ni ṣé kó náà tiẹ̀ fẹ́ là ọlọ́run fẹ́ gbàdúrà tiẹ̀ bàbá tó ti ṣe nǹkan tí ò dá fún àbẹ́nìkan tó ti ṣe nǹkan tí ò dá fún tínú ń bí tó sì lọ́kàn pé kẹ́ni yóò ti wà bẹ́ẹ̀ mi kó bá lọ bẹ́ẹ̀ gẹ́ kó yọnu sí kẹ́ni yẹn ó yọnu sí yàn but tó a lọ sí di Christianity and Islam nítorí mo sọ ma ni pé ọ̀gbẹ́ni lọ́mọ gbàdúrà tí tọ́lọ́ máa fẹ́ gbàdúrà tiẹ̀ ẹni tí ń bínú sí ọ tó wà àti àìdá sí sí kọ́ lọ pa kó lè bá gbàdúrà tiẹ̀ ni àbí ẹ mẹ́rù bèrè onípa aṣáá lọ́lọ́run gbọ́ tó ti dẹ́sẹ̀ tó ti ṣẹ́gun kìíní tó ti ṣẹ́gun kejì ó wá padà realize pé ẹni tí mo ṣe ò dá àwọn bí tó ti fẹsẹ̀ kọ́ ifọ́ọ̀nì kó lọ́bẹ̀ lọ bí báyìí lọ ṣàtúnṣe bí báyìí ṣùgbọ́n ò ní dé fún síláàtì àbẹ̀kọ́ dẹ́sẹ̀ sí wọn pé kó lọ ṣàtúnṣe bí báyìí nítorí sọ wọn pé ẹlọ́mọ gbàdúrà ẹ bọ́ mọ́ lọ bẹ̀rẹ̀ pé lọ fù kí mùsùlùmí ti ẹ̀ bàjẹ́ mọ́ ní mọ́ rẹ̀ ọlọ́run tó dáwà bí tí a yẹ pé èèyàn dídì ní kí ni mo sọ pé tẹ́wà ti dọ́rùn ètò àwọn ọmọ sárábíkì ọlọ́run tó lè dá gbogbo èdè kó pọ̀ yóò àdá ìyẹn kan káwọn ọmọ sárábíkì kan tó lè bọ́ ọlọ́run sọ̀rọ̀ àìdénú sàárè àwọn àwọn akọ́wà lórí ìjò sọ kí mọ̀ rẹ̀ bùkà ẹ̀ta lọ́lọ́run rẹ̀ wọ́n àti mọ̀láìkẹ́ ọjà jọ ní conversation gbogbo ìbúlẹ̀ sí gbogbo rọ̀ ẹ sọ bí tá a ti gbogbo rẹ̀ fún mi ìgbà tí mọ̀lẹ́kà wà ní conversation ẹ̀ àná ìwọ̀n conversation pẹ̀lú ládùbáwá ìwọ̀n ọmọ Yorùbá bàbá Yorùbá táyé pé agídí gan kò lè dá fátí àtọ́ ní kírun kàìkan lẹ̀ ó sàfà gírí kà bàbá ilé àwọn ọmọ sọ̀rọ̀ arábìkì sí tọ́lá máa dénú sọ àìtọ́ alọ́gbẹ́ arábìkì sí sẹ́yìn pé Ọlọ́run yẹn kò kí sọlọ́run tó já tó wá general problem kan ti jẹ ni problem táwọn pípù yìí ní ni pé irú èèyàn tí Ọlọ́run àjòjì tí wọ́n jẹ́ bóyá aláwọ̀ àti God I don't care irú èèyàn tó jẹ́ ni wọ́n mọ̀ rò pé Ọlọ́run Olódùmarè tiwa náà jẹ́ wọ́n mú dábàá àwọn program kan tó mú sí pé Ọlọ́run tiwa àti tí mo yẹ ṣe nǹkan náà irú ẹ̀ tí Ọlọ́run tí wọ́n jẹ́ ni wọ́n rò pé Ọlọ́run tiwa náà jẹ́ ìdílé tẹ́ bá lọ sínú àwọn ìtàn kan yẹn Bible ó ti àbí tó Bible àti Quran ó ti ẹgbẹ́ kẹtẹ̀ sọ̀rọ̀ ó sọ pé wọ́n sọ wípé tí wọ́n ní tí ẹ bá bẹ́ tí Quran bá dé Quran náà ní ọ̀tẹ̀ tíkẹ́ẹ̀tì rẹ̀ Quran náà sọ pé Ọlọ́run ló kọ mí ta ló wá jẹ́rìí sí pé Ọlọ́run ló kọ Quran kò sí ṣùgbọ́n Quran sì wọ́n jẹ́rìí sí Bible tẹ̀ pé àwọn Quran mọ́ reference Bible bọ̀ kò sí ẹ̀kẹ́ tí reference Quran gbé wá kọ́ mú lọ ẹ wá lọ gbò tán wọn tí a bá ń kàtà wọn tí a ń kàtà wọn ẹ àmọ́ rí pé kíní kan rúbọ Ọlọ́run gba ẹbọ kíníkan ẹ àmọ́ gbọ́ ìrúbọ nínú Bíbélì tí a dọ́dọ̀ Quran náà Quran mọ́ reference Bible tiẹ̀ ni Quran ní special tiẹ̀ orí Quran ló kú jù ẹ kò ní nǹkan tó tẹ̀lé tiẹ̀ ok mo wá béèrè pé èwo ẹbọ kí ni wọ́n ń pè lẹ́bọ wọ́n pè ìrúbọ ní sọ́lọ́run nígbà kìnìkan ṣe mọ̀ pé ẹ̀yìn ẹlẹ́ àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe àwọn fìyàn rúbọ kàtẹ́ríà kárátà Ọlọ́run tí wọ́n náà fi máa ń represent kárátà Ọlọ́run tiwa ó ní sọ báyìí ní ẹlọ́wọ́ ìgbà tí wọ́n ní Abraham kò rúbọ Abraham kò lóhun rúbọ ó wá ọmọ ẹ máa gbọ́ o ẹ fara balẹ̀ gbọ́rọ̀ ẹ̀yìn ńlá káyọ̀ bá sọ̀rọ̀ Abraham wá ọmọ nígbà tí Abraham wá rọ ọmọ Abraham wá frustrated láti sọ pé Ọlọ́run
tó bá tiẹ̀ fún mi lọ́mọ gan mo lè fi rúbọ fún ọ padà ẹgbọ́n statement yẹn tó bá fún mi ní ọmọ mo lè fi rúbọ fún ọ padà ok ṣé ẹjí gbé statement yẹn gbẹdẹ sọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo kẹlẹ sọ́dọ̀ Òṣogbo kárí pé Ọ̀ṣun tó bá fún mi lọ́mọ mo lè fi rúbọ fún ọ padà ṣé ẹ lè sọ orúkọ yẹn níwájú Ọ̀ṣun gan àgbàpọ̀ mi sọlọ́run irúmọlẹ̀ ni ṣùgbọ́n ṣé ẹ lè sọ lọ́rọ̀ yẹn níwájú Ọ̀ṣun kátà wájú Ọlọ́run tó wá sọ lọ́rọ̀ yẹn pé tó bá fún mi lọ́mọ mo lè fi rúbọ fún ọ padà dájúdájú Ọlọ́run wọn ní Israel ní Guinea yẹn ó ti máa gba ẹbọ ìyàn tẹ́lẹ̀ níta ìbá gbà tẹ́lẹ̀ mi ò ní fi lọ yìí Ọlọ́run fún mi ní ọmọ tó bá fún mi lọ́mọ màá fi rúbọ fún ọ padà dájúdájú Ọlọ́run wọn bẹ̀ yẹn kò tẹ̀ máa gba ẹ̀jẹ̀ èèyàn lọ́wọ́ wọn ẹ̀wọ̀n ọ̀sẹ̀ máa fi kẹ̀ẹ́sì àkọ́gbà àkọ́kọ́ tí wọ́n máa fi odidi èèyàn rúbọ fún Ọlọ́run tọ̀dọ̀ tiwọn ok so Ọlọ́run wọn wá dọ́jì wá dọ́gbẹ́ fọgbọ́n dọ́jì àníyàn kò ẹ̀kún rò bí ìkà nígbà Abrahamu wá débẹ̀ ó sì ti mọ̀ pé Abrahamu ò ní fọmọ ilẹ̀ Abrahamu wá pé tí wàá fọmọ ilẹ̀ ni wọ́n pé wà rí pé mọ̀jẹ̀ Ọlọ́run wá rí pé mọ̀jẹ̀ ń ba ìgbàgbọ́ ọ̀bọ̀ yìí jẹ́ mọ̀jẹ̀ ń ba ìgbàgbọ́ ọmọkùnrin jẹ́ bóyá bàbá yìí táwa ní kó pa ọmọ yìí wàhálà ó ṣẹlẹ̀ o bàbá yìí ó lọ sí gbòòrò ilé ọmọ sọ́wọ́n mi yẹn ni pé òun ò rí o ó wá mú àgbò wá ó wá fi àgbò replace fún Abrahamu wá pàgbò àtẹ̀gbà pé ìtànù Bíbélì ni Mohammed kan wà báyé kan ó wá báyé gbó kan jẹ́ tiẹ̀ ní wá fún Mohammed wá scatter everything tiẹ̀ ni ok jẹ́ n parí tẹ̀yẹ kí bá sọ iṣẹ́ ẹbú tí Mohammed náà wá sí lórí tó yẹn ok ìtumọ̀ máa sọ láàrin ẹni pé kí ló tí Abrahamu tí ó tìgbà tí wọ́n wọ́ ọmọ kí ló tí ó promise Ọlọ́run wọn yẹn ni àgbò ńlá ẹ̀kọ́ ẹ̀ pé ìwọ Ọlọ́run tó bá fún mi ní ọmọ màálù bíi 75 màálù 500 pieces ti máa rà fún ẹ táyé pé ọmọ náà ló wá sọ pé wọ́n ti fi rúbọ fún torí kárátà Ọlọ́run tí wọ́n fi mọ́ sọ tó tó máa jẹ́ abẹ́ sọ̀rọ̀ àwa tá à ń jẹ́ oríṣàṣẹ́ dájọ́ lóríṣà àwọn àmọ́ pé Ọlọ́run wọn ọmọ pààyàn ni láìjọ́ tí wọ́n ti ń rúbọ nílẹ̀ Yorùbá ẹjọ́ olórí tí wọ́n lọ mú èèyàn tán ìsẹ̀tọ̀ ẹkùn lọ ajá tán lọ mú èèyàn tán bẹ́ẹ̀ di ogun rí kéwú ẹ ti bo fíìmù Ibrahim Sata lámbíkíní kan lágbódókò lágbòdò àwọn fíìmù rẹ̀ ti wá gbó ẹ wà mọ́ fi kárátà Ọlọ́run tí Abrahamu lọ ń bá tẹ́jọ́ negotiate ìpéjọ fún mi kí ni bá fún ọlọ́mọ padà ẹ wá fi qualify Ọlọ́run Olódùmarè tiwa tí ò ní gba ẹ̀jẹ̀ ènìyàn tí ò ní gba ìrúbọ ènìyàn lọ́wọ́ ẹnìkankan tí ò tiẹ̀ gbà rí ẹ fi ìwà ìtẹ́yìn káànù wò yẹn tán sọ fún yín ẹ wá fi imagine irú Ọlọ́run tí àwa náà pè ní pé ṣebí sèmi ti ní ọ́ nígbà tí Mohammed wá fẹ́ fọ́ owó story yẹn Mohammed wá dé nígbà tí Rasulullah dé ó sọ wípé n tá máa ṣe ni wípé tí a bá ti fẹ́ tí tó bá ti di ọdọọdún ó sábà gbogbo story ó kú pọ̀ papọ̀ táyì ọdọọdún a máa pa ẹran iléyá àwa ní kiri story ẹran iléyá yẹn ó wá sọ wípé ibi tí story ẹran iléyá ni wípé nígbà tí Abrahamu tó bímọ tó nílò ọmọ tó bèèrè lọ́wọ́ Ọlọ́run ọ̀fun ọmọ tí Ọlọ́run ò fún un ní ọmọ tọ́lọ́ wá padà fún lọ́mọ ó wá Abrahamu sọ pé òun ti fọmọ jẹ́jẹ́ aláwọ̀ wá replace ẹ̀ padà fún pẹ̀lú àgbò right ṣe bí sórí yẹn nìyẹn kéèsì pé ó ní ìdí ọmọ ló jẹ́ kó lọ pa àgbò ká pé ní Abrahamu lọ́kọ́ sí iléyá Abrahamu wá ọmọ mi pé ọmọ mi wọ́n ti fún alágbò iléyá ayé bí ẹ̀kọ́ ni nígbà tí ẹ̀wá ní ká mọ̀ sí iléyá lọ ṣé àwọn tá a ṣe iléyá kìíní ìsìn sáà ní ìdí ọmọ ni àbá bọ́ọ̀lù jábàjẹ́ ọmọ mi bí kàkà bí mo ṣe bí lọ́wọ́ yẹn mọ̀ bí lọ́wọ́ mi ẹ̀yin mùsùlùmí tẹ́ jókòó tẹ́wọ̀ program àwọn tá à ń ṣe iléyá nìsín òun já nílò ọmọ ṣe pé Abrahamu nílò ọmọ lọ́yẹ̀ replace fún sáwà nílò ọmọ ni àbọ̀ replace àgbò fáwa táwọn náà fi wá sí iléyá lọ tó ń bọ̀ pé ẹni tó bá nílò ọmọ ló yẹ kó gba process tí Abrahamu gbà yẹn tánà bí Ibrahim yín gbà ẹni bá nílò ọmọ yẹ kó gba process yẹn láti fi jọ́sìn lẹ́kọ́ tó bá ṣe átàkùn tó bá ṣe tán tó wá rúbọ pẹ̀lú àgbò ọmọ ó jáde àná bí Ibrahim wá ṣe lẹ́ẹ̀kan tó ṣe yẹn àwa wá ń ṣe lọ àwa tá pé ilé wa ti kún àti mímọ rẹ́kẹrẹ́kẹ́ ojoojúmọ́ là ń ṣe léyà bóyá léyà gáàtì ẹ̀sìn lọ́dún gan ló jẹ́ kọ́ mọ́ pọ̀ sí bí o ní fàṣẹ wọlé tá a fi ń pọ̀ sí. Mùsùlùmí wá ní ìṣòro kan nínú sítórì wọn tá a bá sọ náà wọn ti mọ̀ ní ìṣòro kí irú kíníyàn náà ló rí létí lọ bíi tí nígbà tí Ànábì Muhammad ìjọ léyà ọmọ ẹ̀ kú bọ́mọ ẹ̀ ti wá kú wá dórí irun wá pé aláwọ̀ wá bá lẹ́ẹ̀méje it was a mistake àṣìṣe ló jẹ́ kó pé aláwọ̀ gbá tó fi pé lẹ́ẹ̀méje mùsùlùmí Muhammadu mùsùlùmí tí ń ṣe mistake náà ti wọn ó láti fi rè pé tó bá jẹ́ pé nígbà tí Muhammadu lọ sí yídì ìjọ tọmọ rẹ̀ kú
tó wá kónú kòtò tó dá lẹ́sẹ̀ tí mùsùlùmí ọmọ kónú kòtò dá lẹ́sẹ̀ ni ẹ̀sìn tẹ́ẹ̀lé lónú sí táyìn gò lè pọmọ kẹrẹ sọ fún kọmọ sọmọ ní sọ fún yín pé a dáàdì kílẹ̀ sọ ẹ̀rọ bíṣì lẹ́sọ ẹ̀sìn Islam sí pọmọ tó kò kí ẹ̀ mọ́ kọ ẹ̀ tí wá fẹ́ ẹ̀sìn Islam ẹ̀ tí wá fẹ́ sìn bá yá àwọn ìwé òǹdó ní jẹ́ ẹlòmíì lọ́dún mẹ́rin lé kéw ẹlòmíì ló márùn ẹlòmíì ló mẹ́fà ẹlòmíì ló méje kí ó tí ò sí nǹkan tó tọmọ fẹ́ fi dà ó ti ẹ̀kẹ́ wáyé kẹ́ mọ́ bí ayé nǹkan pé ẹ̀sìn yìí kí ó tẹ́ pé mú èlé jẹ́ ronú sórí Abraham yẹn náà sọ débi pé tó bá ti wá lọ sí Maka lónìí tó bá ti wá fún Allah sacrifice tiẹ̀ náà ó sì lọ fún Satan sacrifice tiẹ̀ Allah àti Satan ẹgbẹ́ ni wọ́n companion ni wọ́n ẹgbẹ́ Allah àti Satan companion gidi ni wọ́n close ìbàjẹ́ Allah like Satan ju Mẹ́mẹ́dì lọ tí ó bàjẹ́ bẹ́ẹ̀ ni kí náà pè ní rúbọ kí náà pè sacrifice nǹkan tẹ́ lọ ń ṣe tó ti nígbà tẹ́ lọ ń ṣe kẹ́ lọ sí àjísára sacrifice ni as a good Muslim ẹ wá ń fún Allah sacrifice ẹ̀ ń lọ yípo kàá bẹ́ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ at the same time Muslim ò lè ronú ó kò ní wọ́n mọ̀ kó sùn tó lórí bọ́ọ̀rù àṣẹ ẹ̀tì ẹ̀rí làkàì at the same time tó wá fún Allah sacrifice ẹ̀ tán ó wà yípo sẹ́gbẹ́ kejì ó ní lọ sí táyé kò ní sẹ́ ojúbọ Allah ó wà lọ sọ́dọ̀ kọ̀pánì ẹ̀ tó jẹ́ Satan ó sì wá lọ fún náà sacrifice tiẹ̀ ó sọ òkúta sóun náà nígbà tí Ibrahim tún sọ òkúta sí Satan láti gbà yẹn pé Satan kó lẹ́yìn mi o Satan fẹ́ disturb Ibrahim láti mọ́ lọ mú ọmọ ẹ̀ lọ Ibrahim wá sọ òkúta sí Satan pé Satan kó lẹ́yìn mi o Satan àti kó lẹ́yìn Ibrahim ẹ̀yin náà tí Satan wà tí kó lẹ́yìn àbọ̀tí wà lẹ́yìn ẹ̀yin náà wà tó lọ fún láti fún aláwọ̀ sacrifice tiẹ̀ ẹ fún láti fún Satan sacrifice tiẹ̀ ẹ wá sacrifice méjì nílùú kan náà lẹ́gbẹ̀ẹ́ ara wọn aláwọ̀ múlẹ̀ báyìí Satan múlẹ̀ báyìí tàbí fáláwọ̀ ní wá ní 10 naira Satan ó lọ fún Satan 10 naira tiẹ̀ ẹ ti wà lè ronú kẹ wàá wò pé kí ló ṣẹlẹ̀ gan bóòlù aláwọ̀ tí wọ́n gba sacrifice táàmù yípo táàmù kí ìṣòkúta títí táàmù tó mọ̀ kọ̀m̀pọ̀sí aláwọ̀ kọ̀m̀pọ̀sí sacrifice tiẹ̀ sítánù kọ̀m̀pọ̀ aláwọ̀ tó wà lọ́wọ́ kẹ́ lọ bá sítánù kẹ́ ń sọ̀kúta tiẹ̀ náà kò sí láàkáyì mẹ́mọ̀ àbí ẹ̀yin náà ti rí pẹ́ ní láàkáyì báyẹn táyé pé tó wà lè mọ tàwáàfù lọ́dọọdún tó ń sọ̀kúta sítánù lọ́dún tó bá ti lọ kò sí láàkáyì nǹkan mẹ́mọ̀ tó pé sacrifice tẹ̀ fún Kaaba the same sacrifice nílẹ̀ tún lọ fún ẹ̀ńtẹ́ fún lókúta aláwọ̀ àríyàn kan ṣe sí kọ̀pá ní ẹ̀ kó ti ẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́ àbí kọ́ ngólálà àbí kí sẹ́ta ní ngólálà kó Saudi wọn bí aláwùdá kó ní wọ́n sọ kúta sàtánì yóò sẹ́tánì yóò lé aláwùdá nù ìfọ̀tí yóò fi lé aláwùdá nù bẹ́ẹ̀ yóò gbé aláwù pẹ̀lú ìfọ̀tí gidi bẹ́ẹ̀ ni mi tí mo sọ ni tó yẹ pé sẹ́tánì yẹn wà very important kò yẹ ká làwọn gba sacrifice ó dàbí èlò tí tọ́ bá ń gbà sàkọlẹ̀ tí balógun náà ń gbà sàkọlẹ̀ ni àìmí ò tí a lè sọ aláwù ìrìn a lè sọ olórí inú aláwù Sátánì gan báyìí aláwù gba sacrifice tiẹ̀ Sátánì gba sacrifice tiẹ̀ àwọn ọmọ ìlú àwọn ń gbowó tí wọn àwọn ọmọ ìlú ń gbowó lọ aláwù gba sacrifice ọwọ́ ọ̀tún Sátánì gba sacrifice ọwọ́ òsì àwọn ọmọ ìlú ń gbowó lọ tí wọn àwọn ìlú wọn pe àwọn alágbàkà ayé wọn pa àwọn alágbàkà sówó owó àgbà ìkà náà búdù aláwọ̀ gba sacrifice Sátánì gba sacrifice àwọn ọdún náà kó tiwa náà lọ orí ọmọ Yorùbá wà sí egun yìí gbogbo Áfíríkà lókun náà orí wo wà sí jẹbi kákàtì àwò pé kí ni ìtumọ̀ ìlú táwọn lọ ọdún yìí gan orí wo wà sí kátó àwò débi pé nígbà tí ìlú ìpín táwọn pípé pé ra ní ààrẹ Muslim akùlù Muslim àti Mùsùlùmí ọmọ ìyá ni wá tẹ́ẹ̀ lé lọ lú wọn kí wọ́n fún yín gbé kẹmẹ gbẹlú tí wọn lè gbé bàlú ọ̀fẹ́lẹ̀ kẹ wá lu àwọn tápẹ́ aláwọ̀ ti fi bìlífù wà mọ̀ tàwáfù ó ti filẹ̀ Sátánì náà mú pọ́lísì tiẹ̀ wà àwọn ọmọ ìgbìmọ̀ tó mú pọ́lísì pé kẹmọ kó tí wá sọ́dọ̀ àwọn ìran tí wọn làwọ́ sì kù ni àbúrò ìbú wá sí àpàlà yé báyìí sẹ́wọ̀n ìran tí wọn làwọ́ sì kù. oríṣiríṣi ìlú tó wá denomination oríṣiríṣi wọ́n páàkì owó ẹ̀. ẹ wá dúró denomination owó bíi denomination owó tó wà mẹ́yẹn lẹ́ka ó ti pọ̀ jù aláhùn sanra ọmọ aláhùn rú wọ́n lòdù ẹ̀nà àpò ó wà náà fàpò kó lọ ọmọ ọba sáré ó ti jáde lọ́la sọ pé ó ti jáde lọ́la pé sórí kojú ọ̀rọ̀ lókùn táwọn lọ́kọ́lé sí báyìí ọmọ ọba sáré ó ń fún ti yan gan ó fi ń túbù tí wọ́n ṣe à ń borí burúkú kiri ayé tí wọ́n ń dá ayé tí wọ́n ń bàjẹ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀ wà lẹ́ẹ̀kàwé ẹ̀ẹ́dẹ̀ professor ní ẹni doctor ní ayé àwọn àtàjúgbò ọ̀la ayé wá sí ìbàjẹ́ ìṣẹ́jú ẹ̀yìn ní ìṣẹ́jú ẹ̀yìn àgbà aránù tẹ́tẹ́ rí ẹ̀kẹ́ sẹ́rọ ayé tiwa
ẹ sì sọ fún pé ká padà lé aláwọ̀ sì rí wa gbà tán aláwọ̀ rí wa gbà lẹ̀ ẹ sì sọ fún pé ká padà lé àwa tá a jẹ́ wọ́n kí lè jì mí àti mọ̀ sọ̀rọ̀ pé ẹ̀yin ọ̀rá yẹn já ronú ìwọ àgbàlagbà ìwọ àjáde náà jẹ́ ìṣẹ̀ṣe àṣìṣe oríṣiríṣi.